Yes, ẹ̀yin tèmi, ìmọ̀ràn mi sharp sharp. Ìmọ̀ràn mi sharp sharp. If this is your first time, èmi máa ń sọ̀rọ̀ lọ́kọláya, ìlera ọkùnrin, ìlera obìnrin. Fún ìwọ obìnrin, o ti wà ní 32. Husband is not forthcoming. There's nothing bad. Ọmọ bíbí kò kí ń ṣàrùn. Ọmọ bíbí ò kí ń ṣàrùn. Àwọn ọkùnrin alálùbáríkà, they will come forward. Wọ́n á fẹ́ tó ń tọ́mọ rẹ̀. Ọ̀nà ó dẹ̀ máa ṣí. Ọmọ bíbí ò kí ń ṣàrùn. Ọ̀nà ṣíṣí ni. Àlùbáríkà ni. So, o need láti ṣe kíni? Láti flush your system, boost your menstruation, and boost ovulation. Yes, if there's anything like blockage, you'll find at hospital. Is there anything like blockage? Endometriosis? Fibroids? Fallopian tubes blockage? Ẹ wádìí yẹn. Kẹ́ ẹ dẹ̀ wá bẹ́ẹ̀ ṣe máa ṣí ọ̀nà náà. You understand? Ọmọ bíbí ò kí ń ṣàrùn. Tó bá yá, ọmọ tó máa kù ẹ́ kù nìyẹn. Àwọn ọmọ tó máa kù ẹ́ kù nìyẹn. Ẹ má jẹ́ kí wọ́n deceive yín. Ẹ má jẹ́ kí wọ́n deceive yín. Mo gbọ́ daddy kan lórí social media, lórí TikTok. Daddy tó máa ń dì pẹ̀lú fertility issues and the rest. He encouraged. Òun mention. Wọ́n sọ wípé daddy yẹn mention 45 to 40. Ó ti pẹ́ jù. It may be too late. Tó bá ti ganu sí 32 years. Tí husband is not forthcoming. Tí o dẹ̀ rí bàbá kan tó jẹ́ wípé ó kàn deceive ẹni kò ready láti fẹ́ ẹ. Tó bá lóyún fún kò sí tó bàjẹ́. Torí pé kíni èmi ò advice adultery o. Ṣùgbọ́n already ẹ ti ń bára yín sùn. Ẹ ti ń bára yín sùn. Ó kàn deceive ẹ pé kò mọ̀ lóyún ni. Ìwọ náà wá sọ pé ẹni tó bá lọ́kọ ó mọ̀ lọ. Tí ń bá rọ́kọ ó mọ̀ lọ. O tiẹ̀ ní time láti wọ́kùnrin mi. Bàbá yìí náà ló jókòó tì. Arákùnrin náà ló jókòó tì. Tó bá lóyún fún ẹni bẹ́ẹ̀ kò sí tó burú because ẹ ti ń bára yín tìbọ̀ already. Tó bá lóyún fún, in fact, I will encourage you to do that. Torí tó bá di ọjọ́ alẹ́, ó máa kù ọkọ ọmọ rẹ ni. Ìwọ àtọmọ rẹ ló máa kù. It's a bonus. Mo rí obìnrin tó bímọ ní 15 years. Nísìnyí, òun àtọmọ yẹn is beauty to behold. They are so beautiful together. What are you talking about? Bonus nìyẹn. Bonus lọmọ bíbí. Èmi bí mo ṣe wà yìí, mi ò lè kódà kó jẹ́ mi ò advise child abuse relationship. Mi ò encourage ẹ. Mi ò encourage child abuse relationship. Like kí ẹ mọ fún ọmọ kékeré lóyún, mi ò encourage ẹ, please, I'm not party to that. But tí ọmọ kékeré kan bá wà ní sàkání yín 15, 12 years tó bá lóyún, ẹ má ní kó ṣe é. Torí tó bá dọjọ́ ọ̀la, ó máa dúpẹ́ lọ́wọ́ yín. Fún ìdí èyí, fún ìwọ obìnrin tó ti wá ganu sí 45, ó ti ganu sí 40, òun wá oyún, ò nídìí àgbàlagbà o. Ò nídìí àgbàlagbà o. Àyàfi tí àgbàlagbà náà, tí ẹṣin rẹ̀ bá dàbí ọmọdé, tí energy rẹ̀ dàbí àwọn ọmọ 30 years. Fún ìwọ obìnrin tó wọ̀ ti wà elderly, tó wà ní 40, ó wà ní 45, ó wà ní 50, òun wá oyún. Ọmọdé tó nẹ́ṣin, ọmọdé tó làmìlaka, ọmọdé tó ní agbára, òun ló yẹ kó wá o. Fún ìwọ ọkùnrin náà tó ti dàgbà tó ń wọ́ ọmọ, ò nídìí àgbàlagbà o. Ò nídìí obìnrin 45, 50 o. Ò nídìí wọn o. Èèyàn tó nídìí làwọn ọmọdé ẹlẹ́jẹ̀ tútù. Àwọn ọmọdé obìnrin 24, 25, 26, 27, 28, maximum 30. 30 yẹn gan mọ́ lọ fún púpọ̀. You understand? Tó nídìí ọmọ, ìwọ àgbàlagbà tó nídìí ọmọ lọ fún ọmọdé. Ìwọ àgbàlagbà lóbìnrin náà tó nídìí ọmọ lọ fún ọmọdékùnrin. Ìwọ àgbàlagbà, mo ti sọ age difference, ẹ má ṣe mí gbọ́. Ìwọ àgbàlagbà lọ́kùnrin náà tó nídìí ọmọ lọ fún ọmọdébìnrin, mo ti sọ age difference yẹn. Yes, mo dẹ̀ ti sọ fún yín. Ẹ take care. Wo bí tó bá wà ńbẹ̀ yẹn, tó ti make a decision, tó tẹ mọ̀ nǹkan tó ń ṣe ẹ́, lọ check lọ hospital. Kí wọ́n ṣe gbogbo necessary tests and scanning fún ẹ. Wo bí tó ti ní a kind of blockages. Wo bí tó ti máa ṣe flushing. Wo bí tó ti máa boost menstruation. Wo bí tó ti máa boost ovulation. Wo bí tí tó fi máa increase the fertility levels ẹ. Ibẹ̀ ni kó wá. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ má tanra yín. Kó tó di pé mo lọ ẹ̀yin ti tèmi, ẹ lọ wo past videos mi. Yes, kẹ́ mọ̀rú apps tá ń tà fáwọn èèyàn. Kò sí ìta. Tó bá ti nígbàgbọ́ nínú bí mo ṣe ń sọ̀rọ̀, tó dẹ̀ nígbàgbọ́ nínú iṣẹ́ Olúwa tó ń fi point ṣe. Yes, alhamdulillah rabbil alamin. And again, fún gbogbo ẹ̀yin tẹ́ nídìí ọkọ, gbogbo ẹ̀yin tẹ́ nídìí ìyàwó, ọmọ bíbí must start somewhere. A fẹ́ bímọ, the game must start somewhere. Ìwọ ọkùnrin ni o nídìí ìyàwó. WhatsApp on point lórí all over the world, please. 07015100651. WhatsApp ni o. Tẹ́ bá pè mí ẹ ní get mi, network ò dá o. À ń connect ní Catholic network ní Nàìjíríà yìí nísìnyí o. Torí àmọ́ kan tó ń ṣẹlẹ̀ sáwọn networks mi. Àwọn networks mi àmọ́ kan tó ń ṣẹlẹ̀ sí wọn. Ìwọ obìnrin ni ẹ́, obìnrin alálùbáríkà. Ẹ gbọ́ lóòótọ́ wọ́n ní ẹ̀yin obìnrin ò fẹ́ lọ́kọ nílùú Ìbàdàn. Kí ló ń ṣẹlẹ̀?
wọ́n ní nílùú Ìbàdàn ẹ̀yin obìnrin ẹ̀ wọ́kọ kí ló ń ṣẹlẹ̀? Ẹ prove me wrong. A need àwọn obìnrin alálùbáríkà ní Ìbàdàn tó ń wọ́ ọkọ kó tó di pé àgbóúnjẹ yín á lọ gbé fẹ́lòmíì o. Ẹ̀yin obìnrin alálùbáríkà all over the world tẹ́ ń wá ọkọ, ẹ jọ̀ọ́ ọkọ, I want the truth and you must have something doing. Ìwọ ọkọ, you must have something doing. Ìwọ ìyàwó, you must have something doing. You must be responsible. So ẹ pè mí lórí 07015100651 07015100651. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ need láti ra apps ní ọkùnrin ní obìnrin ni, you want to boost your level, you want to be old man here, you want to be young. O fẹ́ máa young nínú ìṣesí rẹ as ọkùnrin. O fẹ́ kí energy as ọkùnrin fún ìbálòpọ̀ kó dàbí youngy, kó mọ̀ wò pé how old? Ìwọ ti wọ 60 o, kó mọ̀ wò pé am I 30? Kí arábìnrin yẹn mọ̀ bí ẹ lè pé ẹ ṣe wá ní agbára bí ọmọ 30. Ẹ wo past videos mi, ẹ wá kàn sí mi lórí 07015100651. Like seriously, ẹ má pè mí ṣeré o tẹ́ ẹ bá ready o. Tó bá ti mọ̀ pé olówó dáadáa, yes, olówó àti rajà pé èló tiẹ̀ ní ajá ọjà mi wọ́n èló tiẹ̀ ní, yes, ọjà wọn torí owó delivery gan gọbọi. Èèyàn kan bèèrè lọ́wọ́ mi níjọ́ yẹn ìgbà tí mo fún lówó delivery DHL. Ó ní owó delivery náà lélẹ̀. Tá bá wá fowó ọjà kún kọ́, mi ì fẹ́ irú ẹ̀yin bẹ́yẹn, ẹ fẹ́ ra nǹkan kan. Èèyàn tó bá dẹ̀ fẹ́ fowó tó bá lè náwó, báwo láìsàn ara rẹ̀ ó ṣe lọ? Kò ní lọ. Ẹ WhatsApp mi ẹ̀yin èèyàn gidi o, ẹ̀yin tẹ́ fẹ́ rajà, ẹ̀yin customer alálùbáríkà lórí 07015100651. Bye for now.